ṣẹ̀rí ẹ̀yin tèmi ẹ jájọ wo fídíò yìí. lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo bẹ̀rẹ̀ sí máa share story oríṣiríṣi létí mi ti gbọ́. So ibi táwa ti ń sọ pé káwọn kan jà fáàyè wọn, àwọn kan ń sọ pé àwọn fẹ́ jọ wà ní, mo understand. So sísá wa yìí ní pé ọ̀hún àti ìyálé ọ̀hún jọ ń gbé ni, kò ń ṣe really jọ gbé same compound different apartment, but even nínú same compound different apartment yẹn náà wàhálà wà léni wàhálà wà lọ́la, kò jọ pé àwọn máa ń jà always ni. Àwọn wá sọ fún ọkọ wọn ìyẹn second wife pé kọjọ torí Ọlọ́run kó gbá lè tọ̀ wọn sí ìta kó má jẹ́ same compound, kó jẹ́ different compound. Wọ́n wá ní pé ọkọ wọn ní pé òun ti gbọ́, but wọ́n ní ìyálé àwọn wá sọ pé tó bá fi lè máa gbọ́n tó bá máa gbá lé mi fún síta, definitely ọkọ tòun ò ní sùn ta, ọkọ òun always ọmọ gbọ́dọ̀ máa wálé lálaalẹ́, òun mọ bó ṣe fẹ́ ṣe torí ọkọ òun ò lè sùn ta láì ṣe pé bóyá torí àwọn ọmọ òun ọkọ òun ò lè sùn, ó ṣáà mú excuse oríṣiríṣi wá. Ní kúkúrú ni pé òun rò pé bóyá nǹkan tí ò ní mí lẹ́sẹ̀ ńlẹ̀ ni, lọ́rọ̀ kan ṣá wọ́n gbalé fún wọn síta. Wọ́n wá sọ pé àmọ́ láti ìgbà tó ti gbalé fún wọn síta tòótọ́ ọkọ òun ò ever sùn rí, ọkọ òun ò sùn lé yẹn rí, torí pé nǹkan tí ìyáálé sọ ni pé ọkọ òun ò lè sùn ta tó bá ti mọ̀ pọ̀ òun. So wọ́n á ń béèrè pé ṣé irú nǹkan báyìí ṣó yẹ kó máa ṣẹlẹ̀? Èmi ò mọ̀ o èmi ò mọ̀ torí oríṣiríṣi problem wà lé lórí ọdún pé ìtẹ àwọn kan tí mi understand òun ni mo ṣáà ń gbọ́ mọ́ wọn kó kàn ṣe aláti ní ìjẹta yìí ni Ọlọ́run ayé kò rí padà máa fọ́ mi nígbà tó bá yẹ ẹjọ́ tó lọ́wọ́ ṣé nǹkan tó kọ wọn yìí ṣe. Tètè já mi sí pé wọ́n ń ṣẹ̀rọ̀dọ̀ ẹ̀yin ìyàwó. Èmi lérò wípé ẹ̀yin rè mọ́ gbádùn ni, ìmọ̀ pé wọ́n ń ṣẹ̀rọ̀dọ̀ yín báyìí. Tí ìbá sórí péjì mọ́mì wa yìí, péjì mọ́mì wa people of grace, àwọn náà jẹ́ mọ̀ wípé wọ́n ń ṣẹ̀rọ̀dọ̀ ẹ̀yin ìyàwó náà. Èmi ò mọ̀, ìmọ̀ pé wọ́n ń ṣẹ̀rọ̀dọ̀ yín. Ṣèbẹ́yìn náà ti gbọ́ nǹkan sọ. Wọ́n ní wàhálà ni ìjà ní lónìí gbọ̀ngàngbọ̀ngàn láàrin ìyàwó àti ìyálé, níyàwó bá bi ọkọ wípé baálé mi o, ìfẹ́ ayé mi iyọ̀ ayé mi, ìbádá kẹ́mi ó pò kéré rajà tí bá rè gbalẹ̀ tèmi síta bóyá torí pọ́n ríra wa lójoojúmọ́ ìní ń fa gbọ́n mi sí omi òtó. Wọ́n ní lọ́kọ náà bá wò pé wẹ́ẹ́ orí sọ́ńtòótọ́ ni wọ́n bá rè gbalẹ̀ fún ìyàwó síta. Wọ́n ní ìyálé bá sọ wípé tó bá ti lọ gbalẹ̀ síta o, ọkọ ò ní wá sùn ọ̀dọ̀ rẹ̀ o, nítorí wípé kíni ó láwọn púẹ̀mù kan orin aládùn kan tọkọ mọ́ ń kọ fún ọmọ lára lẹ́kọ́ tó rọrùn sùn. Àbí ò bá rí bẹ́ẹ̀ pé ń kọrin aládùn fún wọn, èèyàn anítọ̀ ọmọ ò bá rí ọkọ wọn ò ní sùn. Àǹtí ìyáálé sì bẹ̀rù Ọlọ́run, sì bẹ̀rù Ọlọ́run, kẹ́ ẹ bẹ̀rù ọjọ́ tí ó kẹ̀yìn nìkan náà sàárè. Nígbà wá ní ọkọ tí ò bá rí ọmọ kò ní sùn, tí ọkọ àbí tí ọmọ tí wọn bá rọ́kọ ọmọ ò ní sùn. Bọ́kọ yín bá rè ìlú èbó ńkọ́? Tí mo mí pé tọkọ yín bá rè ìlú èbó tí ò kó yín dání ńkọ́, sàn ọmọ yín ò ní sùn. Sì bẹ̀rù Ọlọ́run, sì bẹ̀rù Ọlọ́run. Èyí mọ̀ tó gbẹnu náà bọ́dọ̀ ọkọ náà, bọ́dọ̀ ọkọ wọ́n wá rìmútù ayé yín. ń gbẹ̀ mọ̀ pé ọmọ yín ti jọ níbì kan tẹ́ ẹ dì sí, bí wọn ò bá rí yín wọn ò ní sùn. Kí lẹ fẹ́ yàwó kejì fún? Kí lẹ fẹ́ yàwó kejì fún? Bàbá ń fún ẹ̀yin pípù yẹn mọ̀ lérò wípé bóyá à ń ṣeré ni, ọ̀rọ̀ wọn dùn ni, wọn ò kan lè láìkì kínní ni, wọn ò kan lè bá ẹ náà nì. Ẹjọ́ orí wo ni kíyàwó kọ sí gbẹ̀rú báyìí? Ṣé káàkàn mọ́ kàtígórì ẹni lọ́kọ ńlé ni àbẹ́ni tí ò lọ́kọ ńlé? Torí òye mi, kí láǹfààní ìyàwó tá a fẹ́ tààrẹ sùn lọ rẹ̀? Kí ni àǹfààní? Ṣé sáǹfààní wà bẹ́ẹ̀ báwọn? Before you know it now, ṣé bí ti ń lọ bẹ lójú ọ̀sán gbà míì kò ní lọ bẹ mọ́ rárá, yóò bá àbádọ́ wọn síbẹ̀, yóò bá àbádọ́ wọn síbẹ̀. Mo tún gbọ́ kan náà, wọ́n ní ọkọ tí ẹ máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ní kì í ṣe pé ń pin déédéé náà láàrin wọn o. Wọ́n ní ṣùgbọ́n kò ní fọwọ́ kàn
ó ní ò ní fọwọ́ kàn àwọn kàn jọ sùn àwọn jọ jí ni gbogbo múfù tó ń bá múfù pátá kò ní fọwọ́ kàn tó ń bá wá bèèrè lọ́wọ́ wọn pé dáàdi bó ló jẹ́ fọwọ́ ó ní kò sí kankan wò ó mọ̀ ṣètò ara rẹ̀ lẹ̀ jọ́kan ni ò ní wá mọ́ ọwọ́ ti dún máa bá nu ẹ̀yin pípù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọkùnrin yìí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run kì í ṣe dandan níyàwó kejì wọn ò fún sọ́bí ọ̀fẹ́ ni àtẹ́lẹ̀ tó sọ wípé 25 days náà ń lò lọ́dọ̀ ìyáálé 5 days náà ń lò lọ sọ́bí ọ̀fẹ́ yàwó ni àbí kí ló sì gan sọ́bí ọ̀fẹ́ yàwó ni wọ́n wá rìmúùtù ayé yín wọ́n wá rìmúùtù ayé yín ọjẹ́ náà tó rà á kọ́ owó inú ilé tó bá ń lọ wo inú ilé tó bá ń lọ wàyí àánú rẹ̀ ṣe mí ìtẹ́lómi ò bọ̀ múlẹ̀ ọ̀kà tán ágà àti sẹ́rà ni bó bá kọ rèé ká o tí ó bọ̀ múlẹ̀ kì í ṣe kékeré tí ò sí tí ó ṣẹlẹ̀ wọ́n di ń tàn àwọn èèyàn lámọ́ ronú wípé tẹ́mi náà bá tó bá yá èmi náà wọ́n lè má nílùú ẹ má fìyà jẹrẹ o tó ti yẹ ọkàn tó wá mo wàásù fún ọ wípé ẹ dúró yóò padà rọ̀ lára rẹ ó lè má rọ̀ lára rẹ o tó bá dé rọ̀ lára rẹ tí ò rọ̀ lára rẹ ńkọ́ wọn ló sáánú o ṣùgbọ́n you can do better o àǹtí ìyáálé àti bọ̀dọ̀ ọkọ bọ̀dá dọ̀dọ̀ yò wọ́n rí mútu ayé rẹ wọ́n rí mútu ayé rẹ kí lọ fẹ́ ìyàwó méjì fún ọ̀ní làákàyè owó jẹlòmíì yá làákàyè náà ó tún jẹlòmíì yá all is well olóòbá yẹn tó alájìkẹ́rì iná ẹ bá ń like comment ẹ share o ó dàbọ̀.